Bàbá ọ̀wọ̀ iṣẹ́ wo náà pè ní ọ̀wọ̀ gan? Ẹ ṣe iṣẹ́ ọ̀wọ̀ ó máa ń dọ̀wọ̀ léèyàn ni. Bí o bá wọnú mọ́tò tí mọ́tò yẹn bá fẹ́ ní ìjàmbá kan lójú ọ̀nà, ọ̀wọ̀ yẹn máa sọ fún ẹ pé nínú kó ẹnìkan pè ẹ́ nínú kó kàn fẹ́ ra nǹkan kí mọ́tò yẹn tó ti kún kó tó lọ kó tó padà dé mọ́tò kan ní bàbá kó lẹ lọ mọ́tò yìí ti kún. Tí aburú kan bá fẹ́ ṣẹlẹ̀ aburú kan bá fẹ́ ṣẹlẹ̀ lójú ọ̀nà bó bá wakọ̀ lọ ìdíwọ́ kan ayé jẹ́nìyàn òfin ní ráàyè lọ. bẹ́ẹ̀ tó ní ráàyè torí ìgbà táwa ń wa tírélà ní Coca-Cola a máa ń lò kò sí ìlú táwọn lè rán wa ká máa lọ́ọ̀dù tírélà tá a bá ń lọ lójú ọ̀nà táwọn olè bá ń dànà tá a dẹ̀ ń pàdé mọ́tò pa olè ń dànà tá a bá ti lo ipá yẹn tó wà lára wa a máa ń fi síwájú ọkọ̀ tá a bá ti lò ká tó débẹ̀ ojú ọ̀nà yẹn máa pamọ́. Ọwọ́ tára èèyàn wà tó máa ń lò sára, ọwọ́ tó máa ń lò sílé wà, ọwọ́ tó máa ń lò sí ṣọ́ọ̀bù wà, tára mọ́tò, tára ọ̀kadà. Bàbá àwọn àgbáyé torí àwọn tó ń wò wá nílẹ̀ yìí àti lókè òkun ẹ bá wa yọ̀ǹda ọ̀wọ̀ kan tàbí méjì tí lára àwọn mo mọ̀ Alápinni Oòduà bàbá ẹ bá wa yọ̀ǹda ẹyọ kan tàbí méjì fáwọn èèyàn. ká wo ẹyin adìyẹ òróró. ẹyin adìyẹ òróró. ká wo ká já ewé oníyèyè. ewé oníyèyè. ká wá já ewé ọ̀kìkà ewé ìyèyè la máa ń pè ká wá já ewé ọ̀kìkà lọ tó máa ń pè ní ìdàkejì. ewé oníyèyè ló ń jẹ́ ewé ọ̀kìkà. ewé ọ̀kìkà tá a bá ti já ewé ọ̀kìkà yẹn a wà á dà sómi á gbó dáadáa tá a bá gbó tó ti tọrọ a kó gbogbo àwọn kìnnì inú ẹ̀ yẹn àkókò àwọn ṣákìtì ẹ̀ omi tá a fi gbó yẹn kó láwà á fi ṣe ẹni yẹn láwà á jẹ tá a bá ti jẹ ọ̀wọ̀ kan nìyẹn kò sí àpárá tó pàgì yeye. a máa bó èpo ẹ̀ ká tó jẹ àbọ̀ máa jẹ́ tìkùtìkù. a máa bó èpo ẹ̀ ká tó jẹ ká bá ti jẹ odidi yẹn ṣùgbọ́n odidi náà la máa jù sẹ́nu àní ìbúlẹ̀ méjì. ẹyin òróró ẹyin adìyẹ ìbílẹ̀ tó mọ́. èyí ò dẹ̀ ní máa bá ẹlòmíì gbé ẹyin jẹ. látọjọ́ yẹn ọ̀wọ̀ ńlá kan nìyẹn. ẹyin gbogbo ọmọ àgbáyé ṣe ń gbọ́ o bàbá wa Alápinni òòṣà. tí wọ́n bá dánwò. dánwò lóbi ìyá òkèrè. ká tún máa kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ká máa pè mí. ìkejì ńkọ́ bàbá. ìkejì wọ́n ní ewé wẹ́rẹ́ wọ́n máa ń pe ewé kan léwé wẹ́rẹ́ báyìí ló máa ń rí. wẹ́rẹ́ báyìí ni ó máa ń wù ẹgbẹ̀gbẹ̀ kọ́tà. wọ́n máa ń pe ewé kan náà ní ẹ̀yìn olubi. ẹ̀yìn olubi ẹ̀yìn olubi pọn ọmọ tiẹ̀ sí. wọ́n máa fi ṣe ẹ̀wà ní ẹ̀wà ọ̀ṣọ̀ṣọ̀ wọ́n máa fi ṣe jẹ wọ́n lè fún gbogbo ọmọ jẹ bí ìgbóná gan ń bọ̀ ọ̀wọ̀ ọmọ àdáwọ́lé wọn. ewé wẹ́rẹ́ àti ewé ẹ̀yìn olobe la máa lò wọ́n máa fi ṣe ajá àpọ̀ wọ́n máa fi ṣe pẹ̀lú ewé wẹ́rẹ́ yẹn àti ewé ẹ̀yìn olubi yẹn náà máa kó mọ ẹ̀wà yẹn ẹ̀wà ọ̀ṣọ̀ṣọ̀ náà pé á ṣe gbàdó mọ́ á ṣe ẹ̀wà mọ́ náà máa rò pọ̀ náà máa kó jẹ ọ̀wọ̀ tún nìyẹn. ọ̀wọ̀ kẹta tí mo tún fẹ́ fún àwọn ọmọ ènìyàn kí a máa lò torí mọ́tò tá a bá wọnú ọkọ̀ kí ìjàmbá òfin ní ṣẹlẹ̀ wọ́n ń pe kíní kan ní ẹ̀gúsí apìròkò. ẹ̀gúsí apìròkò ó máa ń ṣe gbọrọ báyìí ó máa ń fà gúngi tí wọ́n bá ti rí a máa pa paráńsá a máa kó òrùka sínú ẹ̀ àti ẹyin adìyẹ kan a wà á bú lérú a gbélé náà a jiná ẹyin yẹn a jiná mọ́ a máa jẹ ẹyin yẹn. pé ẹ̀gúsí apìròkò yẹn a lànú ẹ̀. a kówóró inú ẹ̀ jáde. a kówóró inú ẹ̀ jáde. pótípò tirẹ̀ yẹn la máa fẹ́ yín kan sí àti àwọn òrùka tó bá wù ẹ́ ló máa kó sí. a wà fẹ́ yín yẹn sí a wà á dé pa a dì í pọ̀ a wà á gbélé náà a ṣe á jiná ẹyin yẹn á jiná mọ́ a wà á kó òrùka yẹn a wà á jẹ ẹyin yẹn ẹni tó bá jẹ ẹyin yẹn lòrùka yẹn máa wúlò fún o so a wà kó òrùka yẹn a wà á máa fi sí ọwọ́ tó bá gbọ́wọ́ lé mọ́tò báyìí tí mọ́tò yẹn bá fẹ́ ní ìjàmbá wọ́n yóò fẹ́ yọrun ni tàbí máa lásìtẹ̀ǹtì lójú ọ̀nà òun láti lajú rí ẹyin ìwọ nìkan náà ló máa rí ẹyin yẹn nú mọ́tò yẹn tó bá ti wá rí ẹyin yẹn rárá sọ̀kalẹ̀ o ní wàá wọ mọ́tò mi. tó bá ti rí ẹyin àpẹẹrẹ pé ibi tó ń lọ yẹn.
bó ṣe rí nìyẹn. bàbá wa Àpínní ilẹ̀ Oòduà òun náà lẹ̀ ń gbọ́ níkànnì Àwa Akọni rédíò TV kárí ayé náà lẹ ti ń gbọ́ wa. bàbá àwọn èèyàn wọ́n mọ̀ lè fẹ́ pè yín ẹ bá wa yànda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ má fúláṣì bàbá o ẹ kàn béèrè jẹ́ rí ìlú Ilé-Ifẹ̀ ni bàbá wà ìlú Ilé-Ifẹ̀ ni wọ́n wà ẹ yànda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni pé 081 34 04 5577. ẹ pè dáadáa. 081 34 04 55 77. èmi gangan ni máa gbé. bàbá gan ní ògbé lẹ́ẹ̀kan bá wa dárúkọ yín. èmi ni Ọmọpẹ́nu Adéjùwọ̀n Alápínní tilẹ̀ Oòduà. Alápínní tilẹ̀ Oòduà. A dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ sì jẹ́ wa àgbà onítàn lórí.